tó bá ṣe pa ikú láyé mọ́ o àbàbà àmù wọn mọ̀ ọ́n dùn àbàbà àmù wọn mọ̀ dá ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́fà lẹ́gbàájì a ò bá àkànláyé mọ́. nípa ọ̀rọ̀ ọmọ tí wọ́n rèpì yẹn láti òkè wọ́n ti ní ká wá bá ṣe máa yanjú ẹ̀. ọkùnrin tó fi ipá bá nílò pọ̀ ẹ̀dùn ọkàn ayérayé ni o ọ̀dọ́mọbìnrin kékeré tí wọ́n ń sọ pé wọ́n fi ipá bá lò pọ̀ kí ni ká ti ṣe yìí sí o sinimá ti tún ẹ̀dùn ọkàn ó ti jáde kàṣàgbà sórí igbá wọ́n fi production ló gbé jáde ẹ lọ́ra sí yín o. ìfipábánilòpọ̀ ẹ̀dùn ọkàn títí ayérayé ni ìgbọ̀nsẹ̀ kínkínlé tí àwọn gbẹ̀gìrì bójúbá kú òǹbẹ ọkàn kọ́ gbogbo ẹni tó lọ́wọ́ nínú ìfipábánilòpọ̀ ìdájọ́ ọlọ́run ju tàdájọ́ ayé lọ ọmọ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó ń pariwo òru tọjọ́ iwájú ẹ̀ àṣírí tí ò yẹ kó tú láíláí wọ́n sọ ọ́ dìròyìn àgbáyé ó wá dẹ̀dùn ọkàn fọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ sinimá titun ẹ̀dùn ọkàn a movie written and produced by Adébímpé Àwẹ̀ní Adébóyè directed by Kenny Lanre starring Ọláníyì Àfọ̀njá Sanyeri Bukunmi Oluwasina Adébímpé Àwẹ̀ní Adébóyè Mama Ereko Ládì Fọlárìn Jamiu Azeez Zainab Bakare Táíwò àti Kẹ́hìndé Adésínà Kúnlé Omiṣore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ẹ̀dùn ọkàn ẹ̀yin náà rà kẹ́ wò kẹ́ gbà ó kọjá àfẹnuròyìn grab your copy now. tó ti wọlé. kò ló ń fẹ́ mú mi dé bọ́dà ni. bọ́dà wẹ̀rẹ̀ wọn lórí ibú bọ́dà ikú tọrọ àbí ti UK ó lọ fi.